ọkọ̀ gbajúgbajà olórin ẹ̀mí ni Ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí, ìyún Ajíhìnrere Sọjí Àlàbí. Òun náà mà ti sọ̀rọ̀ lórí ikú òjijì, ikú ìbànújẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin, ìyún Ṣínà Adégbìtẹ́, ẹni tó pè yàn mà sí ọba orin tuntun Àtàdédé kọ̀ǹpúsà tàbí Sẹ̀mó Ṣínà, tó dolóògbé ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ 16 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ẹ rántí wípé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbé ìròyìn bí ọba orin tó máa ń ṣe ètò apanilẹ́rìn-ín ní rédíò Fàájì FM tó jẹ́ ti iléeṣẹ́ Dá Communication ní agbègbè Alágbàdo ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun yìí ọjọ́ Tuesday láti aago 5 ìrọ̀lẹ́ di aago 2 ìrọ̀lẹ́ ìtàn pè ní Bálíláyọ̀. Ẹ̀yìn àgbé ìròyìn pé ọkùnrin náà jáde láyé lójijì lẹ́yìn àìsàn tó ti ṣe, tó sì jẹ́ wípé lọ́jọ́ kejì tó kù ìyẹn ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ 17 oṣù kẹrin tá a wà yìí ni wọ́n gbé òkú ẹ̀ lọ sí ìlú Ọ̀yọ́ tó jẹ́ ìlú abínibí ẹ̀, tí wọ́n sì ti sìnkú ẹ̀ sí ẹgbẹ́ ibi tí wọ́n sì yàwó ẹ̀ tó kù bí ọdún 2 sẹ́yìn sí. Ṣá o, pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń ṣèdárò Ṣínà tó jẹ́ wípé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu ń ṣèdárò ẹ̀ lórí rédíò tí àwọn olólùfẹ́ ẹ̀ tí wọ́n sì ń banújẹ́ nítorí pé apanilẹ́rìn gidi àti ìyàn tí ó jẹ́ ẹni tó kóyàn mọ́ra tó sì ní ìwà rẹ̀ lẹ́ni. Níṣe ni ọkọ Tọ́pẹ́ Àlàbí, ìyún Ajíhìnrere Sọjí Àlàbí náà máa ti sọ̀rọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tí Ṣínà Adégbìtẹ́ dá sílẹ̀ fún rẹ̀, èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà wà nínú ẹ̀, èyí tó pè ní Àtàdédé kọ̀ǹpúsà. Níṣe ni Sọjí Àlàbí máa sọ̀rọ̀, ó ní ní ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 13 oṣù kẹrin tá a wà yìí, nínú àti Ṣínà sì sọ̀rọ̀ ìyẹn lásìkò tó kù bí ọjọ́ bíi 3 tí yóò jáde láyé. Ó ní nígbà táwọn jọ sọ̀rọ̀ gbẹ̀yìn, òun kò mọ̀ wípé òkú lòun bá sọ̀rọ̀ àti wípé ọkùnrin náà ó ti ń súnmọ́ kòtò tí ọkọ Tọ́pẹ́ Àlàbí tó sì gbàdúrà pé kọ́lọ́run kó tẹ́ Ṣínà Adégbìtẹ́ kó tẹ́ sí afẹ́fẹ́ rere. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé àjọṣepọ̀ Ṣínà Adégbìtẹ́ àti Sọjí Àlàbí ó ti pẹ́, láti ẹ̀gbọ́ wípé láti ìgbà tí Tọ́pẹ́ Àlàbí tó kọ́kọ́ wà lọ́dọ̀ bàbá ẹ̀ nínú Olúwa tẹ́lẹ̀, ìyẹn olóògbé wòlíì Ìrètí Ọlá Àjànàkú, nínú wọn àti Ṣínà Adégbìtẹ́ ni wọ́n ti mọ̀ra wọn, nítorí pé Tọ́pẹ́ Àlàbí wà lára àwọn, ìyẹn Tọ́pẹ́ Àlàbí ìyàwó Sọjí Àlàbí ó wà lára àwọn tó jẹ́ kí Ṣínà Adégbìtẹ́ káwọn náà máa lọ sí ọ̀dọ̀ wòlíì Àjànàkú nígbà náà. Láti ìgbà náà la gbọ́ pé Ṣínà Adégbìtẹ́ ti súnmọ́ Tọ́pẹ́ Àlàbí àtọkọ ẹ̀, tó sì jẹ́ pé ọkọ Tọ́pẹ́ Àlàbí òun náà ti ṣèdárò Ṣínà Adégbìtẹ́ báyìí o, tó sì gbàdúrà pé gbogbo ohun tó fi sílẹ̀ kọ́lọ́run Olódùmarè kó má jẹ́ kó bàjẹ́.